gbogbo ẹni tẹ́ bá mọ bọ̀bọ̀ Ezekiel Noah, pàápàá jùlọ ẹni tẹ́ jẹ́ ọmọ lẹ́yìn Jésù, ẹ pè sákìyèsí. Ṣé rí gbogbo bó ṣe ń gbé Kùránì, tí ń gbé àwọn tírà kọ̀ọ̀kan, tí ń tún ti ń sọ nǹkan nú ẹ̀, ẹ rí pé a sọ̀rọ̀ lórí ìyẹn kan ń wò. Èyí tó mú mọ́ tí ń ṣe bí ẹni pé ó ń kírun, àbí ó wá ń lọ wọṣọ, ó ń múra bí mùsùlùmí. Láti máa fi tàbùkù ẹ̀sìn Islam. Ṣé ẹ mọ̀ pé kò fẹ́ẹ̀ sí yàtọ̀ nínú wọn àti Karambani tó sun Kùránì náà tí ń bẹ ní Ìbàdàn. Ṣé ẹ kò sí yàtọ̀ láàrin wọn? Àákàn fẹ́ pè ní sákìyèsí ẹ̀yin tẹ́ jẹ́ Christian, ẹ pè sákìyèsí báyìí kọ́ yẹ yẹn kúrò nínú kọ́ńtẹ́ǹtì ẹ̀ tó ń ṣe. Àmọ́ pé kọ́ńtẹ́ǹtì tí ọ̀jẹ̀ ní ń wá kò rújú. Àwọn kan wà tẹ́ pé owó tẹ́ bá ń fún ní àwọn jẹ́ ní ẹ̀rọ náà mọ̀ sàrán kankan kan bẹ́ẹ̀, àmọ́ pé òrùjú. Ṣùgbọ́n ẹ sọ fún un tí ó fẹ́ jẹ ní ń wá, kọ́ máa rí pé ó àpàdé tí ó jẹ́ lórí ìrìn àjò tó rawọ́lé, kọ́ mọ̀ múra bíi mùsùlùmí mọ́. Ok, tó bá yẹ pé bó ṣe múra ní ìsìn, ṣó lè múra bẹ́ẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì nílé ìjọsìn wọn? Ṣó lè wọ àlìkìmbá, kó wọ jàlámíà, kó dé kíní táwọn alálàájì máa dé, kó dé lọ sí ṣọ́ọ̀ṣì? Gẹ́gẹ́ bí ó ṣe rọrùn fún mùsùlùmí láti múra bíi pásítọ̀ lọ sí mọ́ṣáláṣí. Àbíjọ́ lọ rí mùsùlùmí tó gbé báíbù lọ́wọ́ tó wá pé báíbù mẹ́gbẹ̀ẹ́ tó wá múra bíi pásítọ̀, àbí tí wọ́n ń la aago gbọ̀ngàn láti fi mọ tàbùkù bí ṣe ń tú Kùránì kọ̀ọ̀kan wá, bí ṣe ń ka hadith kọ̀ọ̀kan wá. Ṣùgbọ́n ẹ bá a sọ fún kó yé múra bíi mùsùlùmí láti máa fi dá wàhálà alẹ́ mọ́. Tí ó bá jáwọ́ ń bẹ̀, ìparun bọ̀ àdébá lórí ẹ o. Tí ó bá ṣe kíni, tí ó bá jáwọ́ láti máa múra bíi mùsùlùmí láti máa fi tàbùkù Islam àti mùsùlùmí, àbùkù ń bọ̀ wá bá lórí ẹ o. Àbùkù máa ṣe kíni, àbùkù tí ò lẹ́gbẹ́ ó mọ̀ wá bá lórí ẹ. Kó ètò tún kígbe tàbí ṣe máa kígbe pé wọ́n ti ń lépa ẹ̀mí òun, ẹni ẹkùn ò lépa ẹ̀mí ẹ̀. Ṣùgbọ́n à ń fún un nímọ̀ràn, à ń kìlọ̀ fún un. Tó bá sì ní gbáyé, bá sì lókè bẹ́ẹ̀ kankan wà tó dúró lẹ́yìn òun tó ṣe kíní, kó tẹ̀síwájú lórí ẹ̀. Bí ó kábùkù, bí ó ní kábùkù lórí irú ìṣesí bẹ́ẹ̀, kájọ máa wò bọ̀, kájọ kẹsẹ̀ bọ̀ tòkòtò kan náà, kò jù bá ń lọ.